tó bá pa wèrè. Ogun kan ogun wà nílẹ̀. Ẹjọ́ tó bá pa wèrè náà a mọ̀ pé tẹ bá sún Yorùbá sára ògiri ó máa ṣíjú padà sí bóyá jẹ́ nìyẹn. tó bá kan ògiri ṣẹ̀wọ̀n gbẹ́jọ́ ayé padà tó bá dẹ̀ yí padà bàbá mi ó léwu ó máa béwu dé. bàbá mi tó lóṣèlú bá ti wá tó lóṣèlú bá ti wá ẹjọ́ kò gbá wọn olóṣèlú lágbára mọ́ báyìí. nígbà tí wọ́n pa àwọn èèyàn bí tí wọ́n wá jó gbogbo ẹ̀. kí ló lóṣèlú ṣe fún yín. àwọn tó ń jólé wọn tí wọ́n á fún wọn lọ́wọ́ wọn ò fún wọn lọ́wọ́ wọn kàn ń ṣe ló ń dà wá sínú ẹwọ nísìn nígbà tí gbòòwò abínú àwọn ní gbogbo ní máa sọ pé òmìnira ti dé sádùúgbò yìí nísìn gbogbo ilẹ̀ Yorùbá ni Professor Bánjí Akíntóyè bàbá Adéníran gbogbo ọgbà pátá dìde pé gbogbo ìran Yorùbá àti gbogbo wọn dìde pé gbogbo ìran Yorùbá gbọ́dọ̀ gbọ́ kòlòkò ẹrú nítorí di wọn ní ká wá sign petition kan a máa forúkọ wa àti nọ́mbà wa sílẹ̀ àkànfẹ́ sign petition ni àgbègbè Yorùbá ti ṣe tán torí ìnira yìí ti pọ̀ jù. àṣekúrò ló bá lè báyìí ni. fún wa ní go ahead ká wọ́ọ̀dù ká bá wọn sọ̀rọ̀ torí ìyà tó fi jẹ wá ti ṣe kí ni. ó ti tó gẹ́. so àwa ìbéèrè kékeré kan lọ́dọ̀ ẹ̀yin èèyàn wa ní ti tabanitẹ́bà wọ bí táwọn yàrá bẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ lọ irú èèyàn wo lẹ́yìn máa pè irú tó máa sọ pé Ìgbòho oníṣòjú yín nílẹ̀ Yorùbá irú èèyàn wo lẹ́yìn máa pè. ṣálá ìdá ni àbẹ́ tó ṣe dáadáa. ẹ̀ ń dọ́kun lọ́rùn báyìí. à ń bọ̀ ṣe àrí tó gbin ẹ̀gẹ́ tó ń kó ẹ̀gẹ́ lórí ọ̀kadà ọ̀kadà yẹn tún ṣubú. àwọn sọ pé Ìgbòho wá délé ni Ìgbòho wá sọ pé òun ò gba Yorùbá sílẹ̀ òun ò gba Yorùbá mọ́ àbí òun ò ṣe kankan mọ́. ṣé kó tẹ̀síwájú àbí kó dúró? ṣé kó tẹ̀síwájú àbí kó dúró? ó tẹ̀síwájú gan ni. kí Ìgbòho tẹ̀síwájú. wọ́n jẹ́ nìyẹn. a máa padà wá sábà gba nọ́mbà. ẹ fẹ́ pa àwọn ẹ̀gbọ́n a máa fi.